tí mo fẹ́ ṣe lénìí òun ni pé tó bá jẹ́ pé Sheikh Adamu ní àkọsílẹ̀ ni kán mọ́ kọ nǹkan kan sílẹ̀ nípa ara wọn ni àwọn ẹranko tó ń pera wọn lọ́mọ kí o Sheikh Adamu lénìí tó ń pera wọn lólùfẹ́ Sheikh Adamu lénìí wọn ò bá sọ pé Sheikh Adamu lọ́lọ́run tí wọ́n ti ẹ̀ tí sọ pé Sheikh Adamu lọ́lọ́run àti rí òpònú kan tó ní pé Sheikh Adamu tó wà lénìí iṣẹ́ tó ṣe ojú iṣẹ́ ti ànábì Adamu tàná lọ àti rí àti lẹ́nìkan tó sọ pé tó máa ń dárúkọ Sheikh Adamu yẹ ká máa sọ pé sallallahu alayhi wa sallam àwọn dìgbòlugi èèyàn àti rí wọn. So mo wá rò lọ títí ọlọ́run wá fi àfáwà kan àfáwà àgbà Al-Jawhari níbi kọ́nfẹ́rẹ́nsì àfáwà àgbà Sheikh Dr. Imran Abdulmajid Eleha ibẹ̀ láti ni wọ́n gbé àfáwà wa káfà ṣèdánilẹ́kọ̀ọ́ fún gbogbo mùsùlùmí ayé tó wà ń bẹ̀ kán ṣàǹfààní pẹ̀lú wa àfáwà gbé ọ̀rọ̀ jáde. Kódà mo rí àfáwà àgbà Professor Isaac àwọn ni former Amir Hajj Ogun State níjókòó yẹn nínú conference yẹn wọ́n sọ pé àwọn ò fẹ́ gbọ́rú ọ̀rọ̀ tí àfáwà àgbà Al-Jawhari sọ Al-Jawhari ń tán sọ yẹn àwọn ò fẹ́ gbọ́rí wọ́n wá lọ tú tíra Sheikh Adamu òun ni mo fi sọ pé ká ní Sheikh Adamu ní àkọọ́lẹ̀ ni àwọn ọmọ àlè yìí wọn bá fẹ́ lè báṣẹ bàbá yẹn jẹ́ lójú gbogbo ayé ṣùgbọ́n alhamdulilayi ọlọ́run fún bàbá yẹn ní foresight wọ́n ti mọ̀ pé àwọn lórí burúkú tí wọ́n fẹ́ gbẹ̀yìn àwọn yìí wọ́n lè fẹ́ bẹ̀yìn àwọn jẹ́ bàbá wa kọ́ àkọọ́lẹ̀ àfáwà kàjáde bismillah ẹ̀yà jọ sàǹfààní pẹ̀lú ẹ̀. nǹkan lẹ́ẹ̀kejì nínú àdíọ́kàn tí ò dáa tí bàbá wa Adam Ali lórí gbókun tì ìṣe Ibadutullah ká sọ gbogbo ọmọ kí ó dẹrú ká máa kí gbogbo ẹni tó bá ti kí ó lọ́dọ̀ wa gbogbo ntọ́lọ̀ ń kọ fún tó bá débẹ̀ láyé àlùbáríkà ilé kéwu wa ni ọjọ́ tó bá ti kẹ̀yìn sáyè yìí á gba àlùbáríkà lọ́wọ́ ẹ̀ ẹgbọ́n tí Sheikh Adamu sọ nípa ẹ̀. ká tó gbọ́n tí Sheikh Adamu sọ nípa ẹ̀ ọ̀gbẹ́ni apátírà tó dàbí babaláwo yẹn ṣùgbọ́n sọmọ pé iṣẹ́ tó ń jẹ́ Sheikh Adamu kọ́ ló rán ẹ sọ pé ó ń jẹ́sẹ́ èṣù tó wà nínú ẹ èṣù tó ń tì ẹ ó ń jẹ́sẹ́ ọwọ́ ara ti ẹni ìwọ ló jáde ló ń sọ pé kẹ́nìkankan mọ́ dalẹ̀ kéwúlẹ̀ nítòsí bíbáyé kẹ́nìkankan mọ́ sí kinní kan ní kinní kan àlùbáríkà ẹni tó jẹ́ pé sàtífíkẹ́tì bíbáyé ló fi ń soríire tó bá ṣe kinní kan ìwọ ló dán máa lè mọ̀ sórí pé Sheikh Adamu ràn sóun gbà kọ́lẹ̀ bàbá Sheikh Adamu bàbá tako ká sọmọ kéwú dẹrú kí ló tẹ́ fi àwọn èèyàn sínú intellectual bondage kí ló tẹ́ pé gbogbo ẹni tó bá ti kéwú sọ́dọ̀ yín ó gbúdọ̀ máa sin bàbá yín bàbá principal yín àwọn náà sọ́njọ́ kan gbogbo ẹni tó bá kéwú tí máa sọ̀rọ̀ tó bá yẹ̀ mí lọ́wọ́ ẹ̀wò tó sì kéwú lọ́dọ̀ bàbá mi kéwú tó ké lọ́dọ̀ bàbá mi ó mú bàbá gangan tó kọ́ wọn kéwú ò sọ pé kéwú ó mú wọn gbogbo àwọn tó wọn bí lọ́mọ tán kéwú lọ tó yẹ pé wọ́n wà lọ́mọ ọwọ́ náà ti dọ́dọ̀ bàbá yẹn tán ti ń kéwú gbogbo wọn náà sọ di wọn kàn fẹnu àbùkù kàn wọn kan lómi làbùkù báyìí ẹ fẹ́ lè sọ pé ṣé nítorí pé wàá jọmọ ẹjọ́ mọ Sheikh Adamu náà ó ní bàbá wọn ń sọ yìí pé àwọn ọ̀rẹ́ wọn ń ṣẹ́ ẹ mọ́ sọmọ kéwù kankan dẹrú èwo alápatírà àbí kí ló ń pè é tó gbé orí burúkú dání ṣé kò yẹ kó wá bẹ̀rù Ọlọ́run ṣé kò yẹ kó bẹ̀rù Ọlọ́run àkọlé Sheikh Adamu la fẹ́ gbọ́ yìí bóyá láì tí ẹ kí wọn náà gbọ́ bismillah. tíra tí wọ́n ti sọ eléyìí àdínù nàṣíhà ni wọ́n ní inna min aswa'i ma adrakina alayhi ulama abiladina wọ́n ní tó burú jù àwọn tó burú kọ̀ wọ́n ní àmọ́ èyí tó burú jù nínú tá a bá lọ́wọ́ àwọn àáfàá ilẹ̀ Yorùbá yìí isti'bada talamiza òun ni pé wọ́n máa ń sọ ọmọ kéwú di ẹrú isti'badan kamilan wọ́n enslave ẹ̀ pátápátá ni. àfàwà ọlọ́kùnrin bá wa kẹ́yìn ẹ má bínú pé mo kọ́ ti yín ọ̀fọ̀ wọn bá lọ́wọ́ àfàà ilẹ̀ Yorùbá kankan ọmọ bíbí inú wọn náà ló ń ṣe ọmọ bíbí inú wọn náà ló gbéra àwọn èèyàn dání tó ń ṣe tó sọ gba àwọn èèyàn dẹrú ọmọ bíbí inú wọn náà ni ẹja máa gbọ́ yín lọ. ọ̀rọ̀ Sheikh Adamu Abdullahi lórí lélẹ́yìí kódà wọ́n bá débi wípé kéwú ìwọ̀ tó wà ń bẹ̀ ó yẹ kí ibẹ̀ ló yẹ kí freedom wà sí jù kò yẹ kó jẹ́ sí wípé bí a bá ti kéwú lọ́dún èèyàn àti wá di ẹrú rẹ̀
táwa ní níjọmọlúàbí kankan mọ́ àní géèyàn kankan mọ́ kódà kó já sí wípé tílẹ̀ Yorùbá yìí nísìnyí wá burú débi wípé èyí táwọn bàbá bá àáfà sọmọ kéwú làwọn bá èyí táwa bá ní ọmọ kéwú àáfà ọmọ kéwú àáfà tó wà nípò bàbá rẹ̀ gbogbo àwọn tí wọ́n ti jáde lé kéwú bàbá rẹ̀ kí wọ́n tó bí òun yóò máa bá wọn lò bí ọmọ kéwú bó bá sọ̀rọ̀ ẹni tó bá sọ di ó ti dọmọ kéwú burúkú bó bá ní apá ẹnu pẹ̀lú ẹnìkan nínú wọn ẹni òun ti dánmọ́ òfò yóò máa wá bá gbogbo wọn lò bí ìgbà pé òun gangan lòun kọ́ wọn. alhamdulilayi adúpẹ́ tọ́lọ́run fi mú àwọn afáàbá ẹ̀ tọ́lọ́run fi wọ́n ta wá lọ́rẹ nílẹ̀ Yorùbá ẹ̀ bá fẹ́ sọ wá di wèrè alhamdulilayi ẹ wò bẹ ṣe ń bá àwọn èèyàn lò ẹ wá háyà àwọn ọmọ kéékèèké tẹ́lẹ̀ bá ti sọ̀rọ̀ ẹ fún lésì tẹ́lẹ̀ bá ti ṣe kíní kan ẹ fún lésì ẹ wá ń lò gbèsè ayé yín bíi Fáráò ẹ ti gbàgbé pọ́jọ́ kan lẹ́kọ̀ọ́ láyé ẹ ti gbàgbé pé bàbá tó ṣe gbogbo iṣẹ́ yìí lẹ̀ wọ́n lò gbèsè ayé tí wọ́n báyìí ẹ wá ń bá àwọn èèyàn lò bí ẹrú kò sápọnlé fẹ́ni kankan ẹ lè dóde agbọ́ sórí yìí náà ṣe bí wọ́n ṣe lọ ṣe sí bàbá wa oníwàásí àgbáyé nìyẹn bàbá Abdulrahim Abata oníwàásí àgbáyé ó tó di pé bàbá náà wá sọ pé káwá sọ̀tàn yín lójú yìí a sọ pé àfa wa tó jókòó yìí ẹ dákun mọ̀ sí mo wọ̀ lára àwọn tájọ́ lọ lè ṣètò bá ti fẹ́ ya wọn ẹ fi ti ara yín gbọ́rọ̀ ẹ ní respect kankan fẹ́ni kankan bẹ́ẹ̀ náà gbogbo àwọn ajá àwọn kọ́pì tó ń tẹ̀lé yín ẹ ń fi àṣà lẹ́fí ń kọ́ wọn ní làákàyè lórí ní Sheikh Adamu kọ́lẹ̀ lágbọ́ yìí tí wọ́n náà bá ti wá ṣe nǹkan mí otherwise owó ti mọ̀ pé tó wá rẹ̀ ló ń ṣe tó bá dijọ́ ọ̀dájọ́ Sheikh Adamu bọ́ pábọ́sẹ̀ kó òun orí burúkú tó ń ṣe yẹn kò kàn wọ́n ó dorí bú ẹ̀ ṣe ni ó dáyà rẹ̀ jẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni apá tíra ṣó yẹ kó túbà àbí kó yẹ kó túbà kó bọ́ta kó sọ pé n tó sọ sí àfa ńlá ọ̀rọ̀ yẹn ti pọ̀ jù lẹ́nu ẹ̀ kó bọ́ta ó bọ́ta ní kì í ṣe pé ó lọ bá wọn lẹ́yìn ó bọ́ta ó sọ sórí íńtánẹ́ẹ̀tì tó ò ní làákàyè lórí àtiwọ àti Jagomolu bàbá kan náà wà lára yín bàbá onílé rẹpẹtẹ àwọn nọ́mbà 1 alábòsí tí mo mọ̀ láyé àwọn nọ́mbà 1 àbòsí ni ò jẹ́ kán ju bó ṣe wà yẹn lọ a ní kán bọ́ta látijọ́ èyí tí wọ́n sọ fún Ubandoma kán wá tọrọ àforíjì gbangba ọ̀ní rárá wọ́n lagidi ṣáwọn táwọn mọ̀ pèlè yẹn rí àwọn èèyàn játi àwọn human garbage in afa side shitu voice àwọn human rubbish ṣé àwọn ẹ̀yin láwọn pèlè yẹn ẹ lọ ronú pìwàdà ọ̀rọ̀ àfáwọn àsìkò ẹ̀yà máa gbọ́ wọn lọ. ẹni tó lasọ ó yàtọ̀ sẹ́ni tá a yá lásọ nígbà tẹ́ni tó nílé kéwù gan sọ wípé mo tú àwọn èèyàn sílẹ̀ ẹ máa kéwù lọ ẹ lọ máa lo kéwù yín ìfẹ́ mọ̀ yín mọ́tẹ́ bá ti ké tán kẹ́ni tó wá jogún ẹ̀wù kóhun wá sọ wípé kò rí bẹ́ẹ̀ gbogbo ibi tẹ́ ẹ bá lọ tí n bá dún píú ẹnìkan ò gbọ́dọ̀ sọ kankan kódà kó já sí pé àwọn tí ń sọ̀rọ̀ àwọn tí wọ́n ti jáde kí wọ́n tó bí òun ni ìdájọ́ ọmọ kéwù náà ni gbogbo wọn ó sì máa ní kódà kó já sí pé àwọn tí wọ́n jù lọ lọ́jọ́ orí ni kódà kó já sí pé àwọn tí wọ́n ti jáde lé kéwù kó tó jáde ni gbogbo ẹni tó bá ti sọ̀rọ̀ òun tó òun ti dán máa lè nìyẹn. sò nípa báyìí náà ló pọ̀ tó já sí pé lọ́pọ̀lọpọ̀ ìgbà ẹ jẹ́ ká máa ní accountability ara wa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sùn tá a fi ń kan àwọn èèyàn ara wa ní ti ń dáhùn. àbá ní ẹni tá a yá lásọ ó yàtọ̀ sí ẹni tó lásọ ó yẹ kéèyàn mọ̀ bá bù ara rẹ̀ kéèyàn mọ̀ wọn ara rẹ̀ pé àwọn eléyìí ẹ̀yin náà wúra yín wò gbogbo àwọn èèyàn tó bá bàbá Sheikh Adamu lù gbà lánàá tí wọ́n sì ṣẹ́kù láyé lénìí kò sẹ́ni kankan tó ń bá yín ṣe àfẹn tó bá lè wà lórí àbòsí tẹ̀ wà ẹnìkan kò wá jọ yín lójú débi pé àìjọ rẹ lójú yẹn ó débi àwọn sàbí ànábì sọ̀rọ̀ sálá ó tún wá dọ́dọ̀ àwọn ànábì Ọlọ́run náà tẹ̀tún fàbùkù kan wọn báwo làwọn yóò ṣe wá pọ́n yín lé ẹ jẹ́ lọ túbá kẹtúbá ibẹ̀ lóore wà fún yín ibẹ̀ làpọ́nlé gan wà fún yín tẹ́ ẹ bá túbá àṣeyẹjọ bẹ̀rẹ̀ ní Ọlọ́run ṣe rọrùn fún yín tútúbá yẹn Ọlọ́run ṣe rọrùn fún yín Ọlọ́run tún gbogbo wa ṣe níbi kò sẹ́ni tó dáa tán
ṣùgbọ́n ká máa pè ẹ́ sákèsí kó mọ ní àwa àti jọ̀rọ̀ yẹn lọ àwọn ò lè sọ̀rọ̀ ká kó jẹ ò lè kó kíni jẹ ọ̀rọ̀ ọlọ́run láì sọ̀rọ̀ lé yín wàá kó jẹ by fire by force bó ṣe rí làwọn sọ fún yín yẹn o tútú báyẹn ọlọ́run ṣe rọrùn fún yín bó ṣe ṣe ní rọrùn fún àfàwọ̀ àgbà Sheikh Dr. Sulaiman Farouk